káàbọ̀. Èwo ń bẹ̀. 4am. 4am. Elevation. Kogbe. Hello, ladies and gentlemen, this is Adelano Adekunle Solomon, aka Talo Feku Babagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obo, the only man that can talk through to Erebara and not will happen. If anything happen, anything will inspire, anything inspire will not be solution. Your fourth generation will suffer for it. Good morning. How are you? How is everything? Báwo ni kíni gbogbo kan kí ló ń ṣẹlẹ̀ ń gbòòrò ayé? Ṣé wọ́n ti ń tepo ládùúgbò yín? Èló náà tepo ládùúgbò yín báyìí? Ṣé epo ti wà ń gbòòrò? Èló náà tepo báyìí? Èló ni wọ́n tepo Nàìjíríà jẹ́ ká gbọ́? Ṣé epo ti wà ńlẹ̀? Ṣé everywhere ti settled? Ẹ̀yin ni mò ń bá wẹ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń gbòòrò. Àwa ò kí ń jáde o. Ọ̀ká làwa ibi táwa bá jókòó sí lóúnjẹ tiwa bá wa. 1k per litre ó kéré kìyẹn. Àwa ò gbọ́ pa, a ò gbọ́ pi. Inú àwa tá bá ti bọ́ sẹ́yìn oko, tá bá ti gé púpúrú, tá ti gé kàrí, tá ti bu gàrí sómi, tá ti pẹja, àwa jẹun lọ nìyẹn. Kò sí lè tó kàn wá kan gbogbo. Oba, I get radio presenter job for you. Radio presenter yẹn. Ilé iṣẹ́ yín yẹn, ẹ máa ta. Mo fẹ́ sọ̀rọ̀ lórí rédíò lẹ́ẹ̀kan péré, ẹ máa san 2 million naira. Ẹ mọ ìdá wọn máa sọ lọ́sẹ̀ ni. Ẹ lùgbàdì ayé nìyẹn. Kí lẹ fi mí pè? Mo máa kọjá èèyàn kan tẹ́kọ̀ọ́ máa ṣàdédé pé Ọba Solomoni. Ó yá ẹ wá sí rédíò yín ká wá sọ̀rọ̀. Who are you talking about? You are talking about King of the Universe. Mo fẹ́ wá sọ̀rọ̀ lórí rédíò ẹ fún ìṣẹ́jú 5 péré, ẹ máa ní 2 million naira. Kíkọ̀ sọ hem ha 2 million naira ni. Tẹ́ ẹ bá ti ní kò sọ̀rọ̀. Kò sí anybody interviewer ṣe mọ̀ pé àwọn celebrity yín wọ́n máa bẹ àwọn interview pé wọ́n máa interview wọn. Any interview tó bá fẹ́ interview Ọba Solomoni tó bá ti ní 1 million kò lè interview mi. Mi ò bẹ́ẹ̀ kó interview mi. Kí ni tèmi pẹ̀lú ìgbésí ayé ẹ̀? Kí ni tèmi pẹ̀lú interview òfò? Anybody mo pè tó bá fẹ́ wá interview mi, ó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wa ní 1 million naira. Kí lẹ fi mí pè? Kenny Allen, you are welcome. God bless you forever. Ẹ jọ̀ọ́ sà, mo ní question. Tó bá ní question kó send request kó wá béèrè. But tó bá béèrè question rádaràda ẹ pé máa fẹ́ pa ẹ́ dà. Mi ò ráyè o. Àwa kì í wojú eré nìyẹn. Àwa ara ń yọ ògo wa lónìí, àwa ta ògo wa o. Mi ò kì í ṣe kárí mi o. Òṣèré tó kàn mí kan ìgbésí ayé ẹ o. Tó bá lówó ẹ̀wọ̀ oníṣẹ́lẹ̀ dá ẹni o kò kàn mí o. Mi ò kì í welcome ẹlẹ́bi. Olówó kan tó wà láàrin yín mo ti kí yẹn. Lẹ́yìn òun kò sẹ́ni tí mo lè kí ní comment section.
jọ. Yes, mo fẹ́ sáré brief ọ̀rọ̀ kan kẹ́ sáré cut ọ̀rọ̀ yẹn kẹjù sí gbòòrò lórí ọ̀rọ̀ ìgbín ọ̀run lé woman ìgbín ọ̀run tó kù yẹn. Mi ò fẹ́ dáhùn sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ but àwọn èèyàn ti sọ̀rọ̀ wípé Ọba Solomon yẹ kẹ́yìn náà dá sọ̀rọ̀ yìí náà. Mo kàn máa brief ọ̀rọ̀ yẹn díẹ̀. Ṣé rí ènìyàn ẹ̀yin ènìyàn ẹ̀ kì í máa ronú jinlẹ̀ jẹ́ aláìronú jinlẹ̀. Ẹ mọ̀ pé orúkọ máa ń ròyìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹnìkan lòun ìgbín ọ̀run. Ṣé ara arógbó ló fẹ́ lọ fi ṣe ìgbín lọ́run ni? Mẹ̀túmọ̀ ìgbín ni arẹwà, ìtumọ̀ ìgbín ọ̀run, arẹwà ọ̀run. So táìmù tó fẹ́ lọ ẹ̀ náà ló lè lọ láti lọ máa ṣe oge lọ́run. So gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wọ́n pa wọ́n ṣe gbá wọ́n ṣàwò. Orúkọ tó jẹ́ nìyẹn ìgbín ọ̀run. So ṣé ẹ fẹ́ kó dá arógbó kó tún lọ máa ṣe gẹ̀ẹ́sì ẹ̀ lọ́run ni? Orúkọ gbogbo tẹ́nìtì bá ti ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ máa ronú jinlẹ̀. You need to think deeply. Ó tún ti pẹ́ bá máa sọ̀rọ̀. Ẹnìkan lòun ìgbín ọ̀run, arẹwà ọ̀run, kì í ṣarẹwà ayé. So ìgbín ọ̀run táìmù tó lè lọ náà ló lọ yẹn because tó bá ti darúgbó báwo ló ti fẹ́ lọ máa ṣe gẹ̀ẹ́sì lọ́run, báwo ló ti fẹ́ lọ já arẹwà lọ́run. So ẹ̀yin tí ẹ ń fúnra yín ní headache ẹ ní ìdàtí fúnra yín ní headache. So nǹkan tí àwọn kọ́ ní titi wọn nìyẹn, báwọn ṣe fẹ́ sì gbèsè ayé tí wọn nìyẹn. Ìgbín ọ̀run ló pè, kò sọ pé ìgbín ayé, kò sọ pé arẹwà ayé, ìgbín ọ̀run, arẹwà ọ̀run. Téèyàn bá dẹ̀ máa lọ sí arẹwà lọ́run àti ọ̀dọ́ àti gẹ̀ẹ́sì ló máa fi lọ. Tẹ bá ṣàkíyèsí wọ́n máa máa rí pé ó fáìn kú gbèrègèdè ni, ẹwà yẹn pọ̀ jù. So ẹ̀yin tẹ́ ń bọ́dà ara yẹn má bọ́dà ara yín. So táìmù tó yẹ ló lọ yẹn. So that is it. Ìkọ́ni fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn nìyẹn. H5. So bí ìkọ́ni fẹ́ sọ níbẹ̀ yẹn nìyẹn ẹ kàn lè bá mi kọ́ọ̀tì bí ìkẹjù sí mi. So màá lè send ẹ̀ sí Facebook because àwọn èèyàn ti fọ́nbù lọ títí ayé. Ọba Solomon ò sọ̀rọ̀ mi ò kí ń ráyè, owó ló bá mi. Èmi gan fúnra mi mo lè kú lọ́la. Anybody can kú at any time. So bó ṣe rí gangan nìyẹn. Anybody má tó bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi lórí ẹ̀ mọ́, yẹn ti lọ nìyẹn. So lẹ́yìn tí yẹn lọ bẹ́ẹ̀ yẹn kí ló wà ńlẹ̀ báyìí? Kí ni kókó? Ta ló ń tọrọ owó oúnjẹ yìí? Ebi ló máa lù ẹ́ pa. Mi ò máa Ọba Solomon sí mà ti yàtọ̀ sí tàtijọ́. Mo máa ti kálága. Mo máa ti awọ ọ̀dájú mà lè mi báyìí. Mi ò máa ṣàánú mọ́. Gbogbo àwọn tí mo ṣàánú ẹ̀ wọ́n máa ti tẹ ojú mi mọ́lẹ̀, wọ́n máa ti jẹ́ kójú mi bó. Èmi máa ti yọ ọ̀dájú. Tẹ́nibọ̀dì bá tún bèrè owó lọ́wọ́ máa ní káìra san padà. Tí bá tún gbọ́ pé Ọba Solomon ẹ̀ fún mi lówó oúnjẹ máa ní kí àrà fojú lù ẹ́. Èmi ló bí ẹ. Gbogbo àwọn tí mo ṣoore fún ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta sẹ́yìn, where are they? Gbogbo ọ ló ti tẹ ojú mi mọ́lẹ̀. Èmi ò máa ṣoore mọ́. Mo máa tẹ́jú anybody mọ́lẹ̀ sí mọ́. Kí ni tèmi pẹ̀lú orí? Ìwọ tó bá ti ń ṣe oore ní sẹ́ńtúrì ìwọ wá ṣẹrú ayé ni wàá fẹ́ kú. Ebi á lù ẹ́ pa gbèrègèdè onírẹ́ni ṣàánú ẹ̀. It is good to stop helping people because people don't appreciate what you have done. Yes, I need to stop it. Ayé àtijọ́ ni ìyẹn mo sọ yẹn fún ẹ ní 2023, 2022 tó bá lọ ń gbọ́ ìwáìsùn 2022 ti expire, ìwáìsùn 2024 là ń sọ yìí. Ayé ń yí ni ìwé ìtayé bá ṣe ń yí ló máa ṣe máa bá wọn yí. Ṣé ẹ̀yin ẹ̀ ò tí ì jára yín ni? Ẹ rí àwọn gọ́vnà tó kówó yín tó lọ fowó yín sanwó school,
ọmọ tí ò tí ì mọ̀ bóyá ọmọ pẹ́ láyé bóyá kò pẹ́ láyé tó lọ fowó sanwó school ọmọ sílẹ̀ owó tó yẹ kẹ́ fi jẹun tó yẹ kẹ́ fi ṣoríire owó èèyàn 1 million kí ni mo ń sọ owó èèyàn 80 something million ló lọ fi sanwó school ọmọ ìjọba ọ̀dẹ̀ rí kankan ṣe sí wọ́n sì ń bẹ̀ náà ni so ẹ mọ̀ pé ayé ọ̀dájú la wà báyìí so ìbá opportunity tó tún ní kò fẹ́ kán tó gbà mọ́ ẹ lọ́wọ́ àbí ìbí àlù ẹ pa gbèrègèdè 30,000 tó fún mi lánàá káfíńtì pẹ́rì olóṣó mo lọ fi gbé 30,000 tó fún mi olóṣó ni mo lọ fi gbé kí ló ń ṣe má nìyẹn kẹ èmi ò sóore mọ́ 2024 àwọ̀ ọ̀dájú lèmi báyìí anybody bá wọ díẹ̀ mi wá tó bá lè sọ pé ọba Solomon I need your help mo block ẹ̀ dànù anybody mo pè tó bá yẹ ti sọ help tó tètè need bóyá help pé ká connect ẹ mọ́ yẹn àti lè ṣe yẹn but ó nídìí owó ẹ wo wà lọ́sibítù ó fẹ́ kú dànù ó tètè máa ya ó tètè kú ká mọ ya ohun tó kùn láyé ẹsẹ̀ kan ó kán sí ẹ lọ́pọ̀lọ́ kò kàn mí mi ò fẹ́ mọ̀ pa àwọ̀ mo ti sáwọ́ dájú mo ti dájú mo ti kálá mo rán anybody. ní ìjẹta àbí ìjọ wò kẹ́lẹ́ mọ̀ pé mo ti dájú gan ní ìjẹta owó tí mo gbà níbi iṣẹ́ mọ̀ pé mo promise àwọn tó wà palace tẹ́lẹ̀ wípé ẹ tí màá tẹ́ bá ti jọ wà lókè máa fún ní díẹ̀ nínú àwọn owó yìí mo dájú 30 bg pa wọ́n kọ́bọ̀ mi ò fún 1 kọ́bọ̀ kò lè rí gbà tó bá wọ̀ fún ẹ ò ní wá sókè mọ́ wàá jókòó sí comment section mi ò rán ẹ kó wá mi ò bẹ́ẹ̀ gan kó wá. bọ̀ bí mi ò ṣe ń sórí yẹn ìyẹn ò sọ pé kẹ́yìn má ṣàánú mi o ìyẹn ò sọ pé kẹ́yìn má ra ẹni kífẹ́ mi o ìyẹn ò ní kẹ́yìn má ra ẹni kífẹ́ mi o tèmi yàtọ̀ o èmi mọ orí o àwọn aláìmọ orí ló pọ̀ jù nínú àwọn èèyàn o ṣé bó ṣe rí gangan nìyẹn. ẹ má ṣàánú yín lọ náà tí sápá bá mú yín wá stop ẹ kì í ṣèyàn ló máa sá fún ọ. sápá ò tí ì mú ẹni tí sápá mi ò máa pín àkáǹtì gan látàárọ̀ oògùn mọ́ ni Adélànà Adékúnlé 30 400 31 258 mo máa ti ń claim olówó kẹ̀ èmi tálákà àgbáyé mo wà lórí láìpẹ́ ẹ̀ẹ́dẹ̀ rán mi létí látàárọ̀ pé account number eléyìí tí epo ti wọ̀n yìí lẹ́nu yìí báyìí mo ti rí epo 60,000 epo 60,000 yẹn ọ̀dẹ̀ lè gbé mi dé níwèé mo ra 30,000 sínú mọ́tò mo ra 30,000 fún ilé tó fẹ́ tàn án lé sólà ò ṣáàjì lé ní kò sóhùn òjò everywhere àṣírí tú sọ̀rọ̀ ń gbòòrò. ayaba mọ́rẹ́ ní kí orí ẹ wà ń bẹ̀ ò dàbí àwọn sẹ̀pẹ̀tẹ́ bò yẹn ìdó àánú tí ó sì wà láyé àwọn set àwọn fòbò dájà sílẹ̀. aláwùdà wá ìwọ tó bá ní question sọ sí comment section ká jáde o. Ìyábọ̀ Mọ́rẹ́nikẹ́ orúkọ yẹn gan lágbára. kọ question sí comment section ká máa ṣe fàájì lọ ká máa jẹ lọ. ṣé sápá bẹ̀rẹ̀ sí mú ẹ sápá ti bẹ̀rẹ̀ sí mú ẹ láti 2022 sápá bẹ̀rẹ̀ sí mú ẹ náà kí ló ń jẹ́ àìnà. Okay, what is the meaning of sapa? Sapa can be shut up.
bá ti gbọ́ pó bó bá lá òbò olùgbàdì ayé nìyẹn. How can we overcome sápá? wà á mọ́ lọ́ máa rún pọ́npọ́n ọ̀rẹ́ kó lọ́ máa gbé láàárùn lọ́jà ò ní rí sápá. Olúwa ẹ tóbi o tí ó ẹ tóbi o. ká sọ pé òun send 25k ẹni tó bá promise mi tí ò bá mú ṣẹ gbogbo àwọn aláìnú ẹ̀ wọ́n máa ṣe promise and fail. ẹni tó bá like mi tí ò fún mi lówó àìrá padà. ẹni tó fẹnu like mi tí ò fowó like mi àìrá pa. And then information oṣù yìí ó ní birthday ọba Solomon on the 5 ó post mi ò fún mi lówó olùgbàdì ayé mi ò rán ẹkẹ post mi fún mi lówó tó bá post mi tó bá fún mi lówó olùgbàdì ayé tó bá dìmọ̀ pé olówó tó fẹ́ fún mi má post mi ò ní di post rádaràda. ó kan ọjọ́ mẹ́rin báyìí birthday ọba Solomon ní kọjọ́ mẹ́rin tó bá ti mọ̀ wípé o ò lè fún mi lówó jọ má post mi di post ẹ mú mi ò ní di post rádaràda tí ò ní mí ní. ọ̀lẹ́ ti gbọ́ yẹn o tó bá dìmọ̀ pé o ò ní fún mi lówó má post o mi ò ní di post ẹ o ní nísàlẹ̀ comment section ẹ máa tó fẹ́ pé báyìí ẹ jẹ́ ni tó bá post mi. ẹ̀wọ̀n kì í máa ń ké mi happy birthday owó náà fi máa ń ké mi mi ò ráyè happy birthday na advance. wo post mi ọwọ́ tó fi post yẹn kàndó àmú ṣe àkàndó ti mọ́wọ́ ẹ rí kẹ́mi ó ti bímọ má ta sí mi mọ́ mi ò kì í ta sí ìyàwó léyàwó. mi ò kì í bá married woman sọ̀rọ̀ mi ò kì í ta sí wọn. net worth mi is 2,000 naira. net worth mi 2,000 naira péré ni. owó nìkan ni mo fẹ́ mi ò fẹ́ anything only money. Everything have cost. Everything have gbówó lórí. Ta ló kó bá Instagram? ìwọ tó fún mi ní frame lọ́jọ́ birthday mi wo olùgbàdì ayé wo ra kéèkì wá wo olùgbàdì ayé jẹ̀díjẹ̀dí apá ẹ̀dà. All what I need is money. Don't buy anything for me. Give me money. Nothing concern me about what to buy. Wo ra bàtà wá fún mi màá ní kó máa fẹsẹ̀ rìn kiri. Frame àwọn asínwó ènìyàn ló máa ń gbé frame lọ fún èèyàn lọ́jọ́ birthday tí wọ́n mọ̀ pé frame yẹn lè wúlò fún ẹ. nǹkan tó bá anybody tó bá ti ń ra frame fún ẹ lọ́jọ́ birthday tó ti ń fún ẹ ní cake tó ti ń fún ẹ ní kan dáradára tí ò lè wúlò tí ò lè ní benefit kankan lára ẹni yẹn
ẹ fi pè ba ayé ẹ̀ jẹ́ tó tí wàá gbé so frame tó fẹ́ gbé sára ògiri yẹn ìyẹn ló fẹ́ máa fún mi lówó àbí ìyẹn ń fẹ́ jẹ. mi ò jẹ anything ọtí alcohol mi ò fẹ́ owó nìkan ni mo fẹ́ money. ìdíwà àánú ò ní ṣe. ẹ pàtẹ́wọ́ fọba Sóló ọba Sóló ẹ pàtẹ́wọ́ fọba Sóló ọba Sóló ẹ pàtẹ́wọ́ fọba Sóló ọba Sóló. anybody bá fẹ́ fún mi lẹ́ni tí kò fún mi lówó dáìsọ owó ló bá mi lẹ́yìn owó kò sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ promise mi látàárọ̀ tẹ́ ẹ̀ fún mi lówó gbogbo ọ̀dẹ bá sí lọ́dún yìí promise and fail. Want to get Instagram. Want to get Instagram. Má ṣe ẹ jẹ́ ká máa lọ sí TikTok. àwọn lè gbé èèyàn wọlé irú ìgbésí ayé wo ni irú life gẹ̀lẹ̀ wo ni get Instagram. ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe ètùtù ẹ dá 5 million ká fi ṣe ètùtù ká lè fi ra Instagram padà sáyé. ẹ pàtó fọba Sóló ẹ jẹ́ ká máa lọ sí Instagram ẹ jẹ́ ká máa lọ sí TikTok.